àwọn alátakò ló ń dìtẹ̀ mi ò sọ pé dandan ni ìbò fún APC ní 2027 Sego alága NURTW Èkó òun ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó mà gbé alága ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ìyẹn Alhaji Mustapha Ọláríwájú tí gbogbo èèyàn mọ̀ sí Sego tó gbé dé iléeṣẹ́ atọpinpin DSS ó ti mú kí ọkùnrin náà kó má ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ gan o ìròyìn tó kọ́kọ́ gbòde o mà ló mà dá lórí fídíò kan tó mà ṣe àfihàn Alhaji Sego níbi tó ti ní ẹnikẹ́ni tó bá ṣe àṣìṣe tó dìbò fún ẹgbẹ́ òṣèlú mìíràn yàtọ̀ sí APC ní 2027 yóò jẹ ìyẹn rẹ̀ báyìí yóò jẹ níṣu o nínú fídíò náà ó ní Sego ó ti ní APC ó ní ẹgbẹ́ àwọn ẹni tó bá sì lòdì sí yóò bá àwọn níbẹ̀ láti jìyà rẹ̀ fídíò yìí ó mà ló mà di ariwo pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn bó ṣe ń sọ wípé ìdúnkokò mọ́ni ìní ọ̀rọ̀ tí ọ̀gá onímọ́tò náà tó mà sọ yìí ọ̀pọ̀ èèyàn ló mà korojú sí ọ̀rọ̀ náà tí wọ́n sì ní ó mà lòdì lábẹ́ òfin Nàìjíríà láti máa pàṣẹ pé ẹgbẹ́ kan ni àwọn èèyàn gbọ́dọ̀ dìbò fún níwọ̀n ìgbà tí òfin ti fi àyè sílẹ̀ fún oníkálukú láti ṣe ẹgbẹ́ òṣèlú tó bá wù ú ewu tó rọ̀ mọ́ ọ̀rọ̀ Sego àti ìwòye wípé ọ̀rọ̀ náà rèé ó lè dá rògbòdìyàn sílẹ̀ ó mà ló mọ̀ fà á tí DSS tó fi ránṣẹ́ pé alága àwọn onímọ́tò Èkó náà láti wá sọ ti ẹnu rẹ̀ nígbà tí ó sì dé láti ọ̀dọ̀ àwọn DSS ó mà ló mà ṣe fídíò míì tó fi ṣàlàyé wípé nígbà tó ń ṣàlàyé nínú fídíò kejì lẹ́yìn tó ti ọ́fíìsì àwọn DSS dé Sego sọ wípé mo ti wà lọ́dọ̀ àwọn DSS láti àárọ̀ mo ṣẹ̀ṣẹ̀ kúrò níbẹ̀ ní nǹkan bíi aago 7 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba béèlì mi mo gbọ́ pé àwọn kan sọ wípé nítorí mo sọ̀rọ̀ sí àwọn èèyàn kan ó ní wọ́n ṣe ránṣẹ́ pè mí àhesọ lásán nìyẹn ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ NURTW ó ní mò ń sọ o gbogbo wa la mọ̀ pé gbogbo ẹgbẹ́ náà òun ló ní alátakò tiẹ̀ bí àwọn olóṣèlú bó ṣe ní alátakò tí àwọn mẹkáníìkì náà ní tiwọn bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ NURTW òun náà ní alátakò tiẹ̀ àwọn alátakò NURTW tí wọn ò fẹ́ kí n ṣe àṣeyọrí nínú iṣẹ́ mi òun ló wà nídìí ọ̀rọ̀ yìí wọ́n ń wá ọ̀nà tí wọ́n máa fi da ẹgbẹ́ yìí rúmọ̀ ni àwọn ni mò ń bá wí o tí mo sì ń jẹ́ kí gbogbo ayé àti ọlọ́pàá àti DSS kí wọ́n mọ̀ wípé ẹgbẹ́ àlàáfíà ó ní NURTW ó wá fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé ìbàjẹ́ lásán ó mà ló má wà nídìí ọ̀rọ̀ yìí nítorí kálukú ó ní àyè wà fún láti ṣe ẹgbẹ́ tó bá wù ú Sego ó sọ wípé àsìkò tó mà yẹ kí òun wà ní ọ́fíìsì kó máa mójútó ọ̀rọ̀ àwọn onímọ́tò ìlò ń fi wà lọ́dọ̀ àwọn DSS tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wọ̀ ọ́n lẹ́nu wò ó ní èyí mà fi hàn pé àwọn ọlọ́tẹ̀ tó fẹ́ fi ogun afi àkókò ẹni ṣòfò ó mà ló máa ń bá wọn jà tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà tí wọ́n sì fẹ́ da NURTW Èkó tí wọ́n fẹ́ dàrú o Sego ló sọ bẹ́ẹ̀ àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o a kú iṣẹ́ tòní Ọlọ́run ọba rèé yóò gba àdúrà èmi àti yín o.